أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. اللهم إن للسان الزلات فاصفر الزلات لساننا وللكلام أفوات فاعف عن أفوات كلامنا وللكلام سقطات فاعف عن سقطات كلامنا وثبتنا الله بالقول الثابت في الحياة الدنيا والآخرة. هذا وقف الله ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ tí wọ́n bá síwájú ọ̀gá wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìtí a fẹ́ ṣe ní òní ọ̀nà ni láti ṣe àwọn àlàyé àti láti sí àwọn ìrújú ilé tó yẹ sí pé ó wá láti ọ̀dọ̀ àwọn kan nínú àwọn ọmọkéwú àfáà àgbà Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafizahullah wa ra'ah. Èyí tó wá lọ́dọ̀ wọn pàápàá jùlọ àfáà Nuruddin Al-Edawi àti àwọn míì lórí àwọn àlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábala ọ̀dọ̀ bàbá imam àti dókítọ̀. So nǹkan tá sí ní bùkátà láti ṣàlàyé àwọn nǹkan ni pé so àwọn nǹkan tó bá gbọ́ àwọn nǹkan yẹn so wọn ní mọ̀ báwo ni nǹkan yẹn ṣe rí. Kùránì dẹ̀ sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim ní in ja'akum fasiqun binaba'in fatabayyanu. So àwọn bayanu náà òun náà ni àwọn àfáà wa fẹ́ ṣe. So inshallah àwọn àfáà wa ó máa ṣe àwọn àlàyé yẹn lọ. Àfáà náà ni àfáà Abbas Yusuf Arárọ̀mí. Ọlọ́run ọba nìkanlá ó jẹ́ kí á rí àwọn bàbá wa pẹ́. Onídẹ̀wò rẹ̀ ọlọ́jára bàbá pẹ́. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wala udwana illa ala zalimin wa usalli wa usallim ala man la nabiyya ba'da wa ala alihi wa ashabihi wa ma salaka manhajahu wastanna bi sunnatihi إلى يوم الذي لا تملك نفس لنفس شيئا ولا أمر يومئذ لله. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. Akí gbogbo ẹ̀yin tí wọ́n wà ní orí ètò yìí àti ẹ̀yin tí yẹ́ tó máa darapọ̀ mọ́ wa ní orí ètò yìí, kódà àtàwọn tí wọ́n tó máa wo ètò yìí lẹ́yìn ìgbà tí ètò ìgbà parí náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá alékiọlá, ìjókòó wa ní dédé àsìkò yìí afẹ́fẹ́ ṣe bayanu àlàyé tó yí kóró wa kashfu shubuhati jahal àti ìmú ìrújú àìmọ̀kan kúrò léyìí tí wọ́n ń pè ní mímọ̀ wal iftira àti ètò jásí pé àdáparọ́ máa alil haqq tí wọ́n pamọ́ àwọn ẹni òótọ́, tí wọ́n pamọ́ bàbá wa ìmáàmù àgbà gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá. Kí Ọlọ́run bá alékiọlá kó jẹ́ ká rí bàbá wa pẹ́. Àmín. Ala alladhina yad'umun afẹ́ sàlàyé yẹn lórí ọ̀rọ̀ tó jásí pé àwọn kan tí wọ́n rò pé annahum àwọn alal haqq pé orí òótọ́ yà ń wà lórí ọ̀rọ̀ yìí wa ala khair táwọn sì wà lórí orí wasadad táwọn sì wà lórí tó sì dédé jù ní orí àlámọ́rì. Ọlọ́run Ta'ala kó ṣe ní ìrọ̀rùn fún wa. Àmín. Ìdí tí a fẹ́ fi tún sàlàyé ọ̀rọ̀ yìí òun náà ni pé afáwa Dr. wa Sharaf hafizahullah wa ra'ah. Àmín. Ìkan látọ̀rí bàbá wa ìmáàmù àgbà àti gbogbo àwátá jẹ́ ọmọ fún wọn náà a ní ẹni ìṣù pẹ̀lú bàbá. Wallahu shahid. Ọlọ́run Ta'ala ó jẹ́rìí wá ní orí rẹ̀. Bọ́n kí ló fa ìdàpọ̀ tàbí sàlàyé yìí òun náà ni àwọn tàdíyàt kan tó wá láti ọ̀dọ̀ àwọn ọmọ kí wọn sí ọ̀dọ̀ tiwa. So nínú kí ó dẹ̀ ní tí wọ́n ti pèpè fún tàdíyàt yàní challenges dandan lẹ́yìn tó lọ́n bá ní ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ dandan kó fèsì kó sàlàyé lórí àwọn tàdíyàt yẹn. So ni afẹ́fẹ́ sàlàyé ọ̀rọ̀ náà. Ẹlẹ́ẹ̀kejì mọ́mọ́ Ahmad rahimahullah mọ́mọ́ ní
la yaskutuna halul batil wa kayfa naskutun halul haqq. Nígbà tó bá ti já sí pé àwọn ẹni tẹ́ máa ń dára parọ́ àbí àwọn tẹ́ máa ń fi ìbòjú bú àwọn èèyàn lójú, nígbà tí wọ́n bá ti dákẹ́ lórí àlámọ̀rí tí wọ́n sọ yẹn, wa kayfa naskutun halul haqq, kí ló dé tó já sí pé àwọn tá a mọ òtítọ́ ọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ náà ṣe rí, nípa bí mímọ̀ ṣe rí lórí kéèsì yẹn, ìmáàsì àtàwà dákẹ́, ìdí nìyẹn náà táàtù fẹ́ dákẹ́ lórí àlámọ̀rí yẹn. Wọ́n bá tààlà kó bá ṣe àlékún oyè kẹ́gẹ̀ fún Imam Ahmad náà àti gbogbo àwọn ahimatu din. Tọ́yì kí n tó máa lọ, àwọn tàríyàt, àwọn ìpèpè tó wá látọ̀dọ̀ àwọn èèyàn yìí, ìpèníjà tó wáyé látọ̀dọ̀ àwọn afáwà Nuruddin Wamzalihi àtàwọn tó ní irú àfojúsùn wọn bẹ́ẹ̀, tó ní irú ìròrí yẹn, wọ́n náà ni pé aláàkọ́ ń bẹ̀, wọ́n náà ni pé wọ́n sọ fún wa pé lórí ọ̀rọ̀ afáwà Imam Asharaf tó ti ṣẹlẹ̀ ní last week yẹn, pé wọ́n kà fárọ́ àwọn, yàní wọ́n pè àwọn ní kèfèrí látara hadisi tí Imam Asharaf lò lé wọn lérí, wípé wọ́n gbà pé kèfèrí wọ́n pa àwọn lórí hadisi yẹn. Kí ni hadisi náà? Hadisi yẹn sọ pé man maraqa al-jama'a qayda shibrin faqad qala'a ribqatil islam min unkihi. So hadisi yẹn ni àfáàlù lé wọn lórí, wọ́n gbà pé ìlú hadisi lé wọn lórí yẹn àdí pé wọ́n ti pa wọn ní kèfèrí, aláàkọ́ nìyẹn. Ìpè níjà kejì, wọ́n gbà pé bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá, wípé àwọn ni wọ́n ya àwọn kúrò gẹ́gẹ́ bí wọ́n ṣe lérò, yàní àwọn ni wọ́n ya ìlú Ògbómọ̀ṣọ́ sọ́kọ̀ báyìí ni wọ́n pè wá. Tọ́yì ìkejì nínú ìpèníjà wọn àbí ìkẹta ń bẹ̀, òun náà ni pé wọ́n fi ọ̀rọ̀ kan tí àwọn aráàfin wá nípa pé táwọn ọmọ lẹ́yìn ló máa sọ wípé sáwọn lẹ́yìn òkèwú ni, àwọn lẹ́yìn òkèwú ni, àti pé ṣé kèfèrí ni wọ́n ni, àmọ́ àṣà ẹ̀ lórí ẹ̀ lára ìpèníjà tí wọ́n pè níjà nìyẹn. Nínú rẹ̀ náà ni pé bàbá wa ìmáàmù àgbà wípé wọn ò ní mọ́ ní hajj, kí wọ́n máa ń sọ wípé o aqidatuna wahida wa manhajuna shatta, wípé àkídà wa yàní àdìsọ́kàn wa gbogbo apáta wà di same ọ̀pápọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn, kò ṣíṣ kàlù bẹ́ẹ̀. Ṣùgbọ́n manhaju wa yàní àwọn ọ̀nà bá fi mọ pèpè shatta ó yàtọ̀ síra wọn. So tí wọ́n ní àwọn olùkọ́ọ̀tù kan tó wà lọ́ndà manhaj yìí, kí ni pọ́ìntì àkọ́kọ́ tó wà ní manhaj yìí? Wọ́n náà ní pé níbi fìdá, kí o sì fìdá ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ mẹ́jọ, wọ́n á fi ọ̀rọ̀ ẹ sí pé irú èyí tí wọ́n lọ ní ọ̀dọ̀ yàní former governor of Oyo State, wọ́n lọ sí fìdá ń bẹ̀ tọ́yì, àti ibi táwọn tó sì máa ń rí wọn níbi àwọn òkú mi bẹ̀, aláwọ̀kọ́ nìyẹn. pọ́ìntì kejì tó wà lórí rẹ̀, ó náà ní pé o bàbá wa ìmáàmù yẹn wọ́n mọ́ lọ síbi Lailatul Qadri tí máa pè lọ síbẹ̀. Ètò tó wà nínú pọ́ìntì náà tó ní pé bàbá ìmáàmù pé du'a'u 'ala al-kafirin wal mushrikin, pé wọ́n máa ń ṣe àdúrà fún àwọn ẹlẹ́bọ àti àwọn kèfèrí. Subhanallah, bẹ́ẹ̀. So ètò ó dá bẹ́ẹ̀ nínú ìpèníjà wọn náà ní pé o bàbá ìmáàmù wọ́n máa ń ṣe wáàsí níbi àwọn tó bá pè wọ́n síbi Maulid Nabawi tó ti báyẹn. So àwọn pọ́ìntì bíi mẹ́rin yìí ló wà lọ́ndà kéèsì manhaj wal aqida, tẹ́ pé pẹ̀lú gbọ́dọ̀ bá ta'ala ayé yóò padà gbà wá tábàdà ṣàlàyé àwọn kíní nífọ̀síwẹ́wẹ́ náà. Naam. So ashwatul ula, ìrújú alákọ̀ọ́kọ́ wal iftira àti dáadáa pààrọ̀ mọ́ Imam Asharaf lórí pé hadithu tí wọ́n lò yẹn wípé wọ́n fi pè àwọn ní kèfèrí ni. Akọ́fẹ́ sọ lórí hadithu yẹn náà nítorí pé tàdíyà tí wọ́n pèpè yìí wọ́n gbà pé ká fi ìmọ̀ sọ̀rọ̀ átàlọ́ fa sábàbù ló fa interest wa pé ṣé ọ̀rọ̀ mọ́lẹ́ pé a wà jáde bi'idhnillah tayyib. Ṣùgbọ́n wabil hasab shadid nítọ́ka ìyanilẹ́nu ni pé gbogbo àwọn àkọwàlù wọn tí wọ́n fi ṣe istidlal yẹn kò sí ìmọ̀ bẹ́ẹ̀. Wa alhamdulillah a wà sàlàyé rẹ̀ náà. So wa ya'rif kullu man aqil, ẹni tó bá lóye tó ní mímọ̀ yóò sì gbà pé àlàyé tàbá sí náà ìmọ̀ wà ń bẹ̀ wàbí ìdínlá ẹnikẹ́kọ̀ọ́ wà ní gbà pé kò sí mọ̀ bẹ̀ àyàfẹ́ tó já sí pé ìmọ̀ takò dúdú tọ́yì. So kí ní àkọ́kọ́ mo fẹ́ sọ lórí hadith yẹn, irú hadith yìí a máa pè ní hadithu mutawatir. Hadithu maza hadithu mutawatir, wọ́n náà ni hadith tó já sí pé àwọn ìwáyà ti rẹ̀ pọ̀ kí ṣe yọkan
kése méjì kése mẹ́ta kése mẹ́rin lọ́dọ̀ àwọn ulama hadith so hadith yẹn pọ̀ yà ní ó ní àwọn ìwà yàtọ̀ pọ̀ gan tó jásí pé ìwà ọ̀kan yẹn yùfásí ba'dahu ọ̀kọ̀kan rẹ̀ yóò mọ̀ sàlàyé ọ̀kọ̀kan ni pé ìtumọ̀ tó bá rí ń bì yóò mọ̀ túmọ̀ rẹ̀ ń bì ìwúlò pé àdísì tó pọ̀ wá lórí kéèsì kan nìyẹn so kí wọ́n ní àkọ́kọ́ ní pé àdísì jama'a yìí ni ma kharaja al jama'a tí wọ́n gbà pé wọ́n fi kàfàrà wọn àwọ́lá ní pé Imam Sharaf fi kàfàrà wọn ìtẹ́ni mọ́mọ́ lò kọ́sẹ̀ ní tí ó parí pẹ̀lú mata mẹ́ta jahiliya náà ẹsẹ̀ gan àfáwà Imam ọlọ́bàá sí alẹ́kùn dára fún yìí pẹ̀lú ẹ̀sẹ̀ ẹ̀rọ milití náà àdísì náà padà lò ìṣẹ́ alẹ́kùn padà kó tẹ̀ náà pé kọ́ parí sí pé mata mẹ́ta jahiliya pé ẹni tó bá jáde lérí olórí ó ti kú lókù àìmọ̀kan tọ́yì so máa fẹ́ sọ́kọ́ sọ fún pé àdísì yẹ Imam Sharaf wọn ò fi kàfàrọ̀ yìí aláwọ̀kọ́ nìyẹn because tẹ́ bá fẹ́ gbé kése kúfúrú zọ́nù òun èlò mẹ́ ìmọ̀ dábàá àbí pé níbi ọ̀rọ̀ rẹ̀ yìí tí wọ́n gbọ́ ibẹ̀ ni kálà òun ìfí mọ́yàn ní ìṣẹ̀lẹ̀ Islam illa bitafsiri àbí kẹ́ni yẹn kọ́ lọ̀rọ̀ mọ́ ẹ̀ pé wó fúlàánù káfíọ̀ lágbájá yìí ti kèfèrí ìyẹn sì máa ń iṣẹ́ kúfúrú ń bá mi yóò ní jẹ́ kèfèrí tọ́yì àmbá sí gbogbo náà so nínú bẹ́ẹ̀ náà ni pé nígbà pé àtàdísì yẹn wọn ò fi pẹ̀ kèfèrí o torí zọ́nù òun ìfí mọ́yàn wọ́n wá yà mí lẹ́nu táàfà pípé mímọ̀ tó ti fi zọ́nù múyàn lórí pé ó fi pa kèfèrí ẹlẹ́ẹ̀kejì ìdí pàtàkì tí àfà fi lo àdísì ẹ̀yẹn lórí máa sàlàyé rẹ̀ náà níbi àdísì ṣùgbọ́n irú àdísì àwọn kùrújù àǹkọ́ àyí níbo ni wọ́n ti mọ́ lò àwọn ni wọ́n lò lórí gan result ẹ̀hẹ̀ gẹ́gẹ́ mo fẹ́ sàlàyé pé nípa mímọ̀ gẹ́gẹ́ tí wọ́n pèpè aláwọ̀kọ́ àwọn àdísì yìí tún gẹ́gẹ́ sàlàyé pé ó ní àwọn ìwàyà tó pọ̀ nínú ìwàyà rẹ̀ máa kà fún wa bẹ́ẹ̀ insha Allah bọ́n mi fẹ́ gbásíkò wa àti máa sọ àwọn ìsinájì rẹ̀ yóò gùn díẹ̀ àkàgbé àlàyé àdísì yẹn wá ní so aláwọ̀kọ́ ni pé irú àdísì yìí irú rẹ̀ náà ni àdísì fẹ́ kó ti àríbà Muhammad tó sọ pé o la yahillu damu imri'in muslim kọ̀tọ́ káta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ mùsùlùmí wo yashhadu an la ilaha illallah mùsùlùmí tó jẹ́rìí pé kò sí Ọlọ́run bá kan tó tọ́ láti máa sìn ní ti tòótọ́ àyàfi Allah wa anni rasulullah ipe mi ànábì yìí o òjíṣẹ́ Ọlọ́run bá ní mí ànábì ní ẹni bẹ́ẹ̀ tó wá claim bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ o illa bi ihda salas àyàfẹ́ tó wá sọ bẹ́ẹ̀ tó wá tó sin kankan nínú àǹkan mẹ́ta tàfẹ́ kàkàlẹ̀ yìí alákọ̀ọ́lẹ̀ ni pé an-nafsu bin-nafsi ẹni tó bá pa ẹ̀mí kan ẹni tó bá fi pẹ́ ẹ̀mí kan dandan ní kíkẹ́ni ká tẹ̀jẹ̀ sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni pé azẹ́jù dáàni adélébọ̀ ìmọ̀ ọkùnrin ní ìmọ̀ obìnrin ní tó bá ṣe sìná táńpé ní muhsan tó bá ṣe sìná nínú Islam hukumu rẹ̀ ní rọ́jùmù aṣọ́lọ́pọ̀pá ba'da bayan nígbàtà ti rí pé ó sì sílẹ̀ lóòtọ́ ibẹ̀ níbẹ̀ náà á tẹ̀jẹ̀rẹ̀ sílẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ wá ní pé tó ṣe dédé ẹlúbùl mas'ala àbí tó wá sí dédé àìmì mas'ala wà gangan lórí kéèsì yẹn pé wa tariku li dinihi ẹni tó bá fi ẹ̀sílẹ̀ sílẹ̀ al-mufariqu lil-jama'a tó wá fi sọ pé òun sí tó sì yapa sí àwọn jama ẹjú bá ti ṣe at-tariku li dinihi ẹni tó fi ẹ̀sílẹ̀ sílẹ̀ tó ti yá báyẹn al-mufariqu lil-jama'a tó wá yapa sí jama mùsùlùmí tó ti yá báyẹn irú àdísì tí wọ́n pọ̀ sí yẹn irú rẹ̀ àdísì náà túnmọ̀ pé ẹni tó fi ẹ̀sìn Islam sílẹ̀ tó kó sí dà ẹni wọ́n lọ àdísì yìí fún kìí àwọn jama'at tí àlàyé padà débẹ̀ tó jẹ́ báyẹn so ẹlẹ́ẹ̀kejì iná ni pé nínú hadisi yẹn tó ṣe dédé àdítàfà ìmúwa náà ni nínú hadisi Abi Hurairah radhiyallahu anhu nínú hadisi tí afáwa Abu Hurairah tó gbà wá wọn bá bá yọnu sí wọ́n sọ pé àníbi sọ pé man taraka ta'a ẹni tó bá fi tẹ̀lé àwọn aláṣẹ sílẹ̀ wa fariqul jama'a tó sì yapa sí jama'a mùsùlùmí summa lẹ́yìn ìgbà yẹn máa tàwà kú ọkọ̀dẹ̀ máa ta mẹ́tàtà jahiliya onítọ̀wọ̀ tó kú yẹn kú aláìmàkan tó tí a bá yẹn so irú àdísì wá pọ̀ tí ibẹ̀ ní sàlàyé ara wọn ṣùgbọ́n káàtọ́ máa lọ kí ni ìtumọ̀ pé tariku li dinihi àti mẹ́tàtà jahiliya kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tariku tọ́ kí yóò fi àṣẹ lórí sílẹ̀ òun náà ni pé tọ́ àtúlù imam kódà mẹ́sẹ̀kì tó wà látara pé irú olórí tó gbà lérò fìzáríkà ní àdísí ìyàwó àdísí yẹn kìí ṣe ìmáàmù lúfa kìí ṣe ìmáàmù mọ́sálásí fa
ìmáàmù wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọn náà ní pé khalifatul muslimin ẹjọ́ jẹ́ olórí gbogbo mùsùlùmí ní kọ́ntìrì yẹn ẹ̀sáfún ní gẹ́gẹ́ bí president wa Ahmed Bola Tinubu ẹ̀sáfún rẹ̀ báyìí tàbí tó jẹ́ president wọn ní Saudiya tí ń darí gbogbo àfẹ́sì mùsùlùmí irú yẹn ní àdísì yìí wọ́n lò lórí pé ó ti tá ọkà tọ́ ìmáàmù rẹ̀ ìṣòro ìmáàmù tó gbà lérò nìyẹn kìí ṣe ìmáàmù mọ́sálásí fa kìí ṣe ìmáàmù ìlú láà ìmáàmù tó jẹ́ òun ni alámọ̀rí gbogbo mùsùlùmí wà lé lórí ni wọ́n sọ adẹ̀rẹ̀ níjà àdísì yẹn náà afáwọn ni pé ẹnìyẹn ó fi sílẹ̀ tó hàtì ìmáàmù àṣẹ ìmáàmù rẹ̀ ó fi sílẹ̀ wàlẹ̀ àmírù àti àṣẹ tó jẹ́ ọ̀gá rẹ̀ àmírù rẹ̀ ó fi sílẹ̀ wà sultan àti ẹ tó jẹ́ ọ̀gá rẹ̀ náà sultan because àwọn orúkọ yìí lè ń bẹ fún àwọn ẹgbàjúrú mùsùlùmí ó lè jẹ́ al-imam ó lè jẹ́ al-amir ó lè jẹ́ as-sultan ó lè jẹ́ al-hakim ó lè jẹ́ al-khalifa ó kọ mọ́ra àwọn yẹn gangan ẹni orúkọ kan tí olórí gbogbo mùsùlùmí jẹ́ kéèsè máàmù tó yà nílùú àbí tí mọ́sáàtì kọ̀ọ̀kan kéèsè o so ìsà irú ẹ̀ tó wá jáde kúrò lábẹ́ àṣẹ rẹ̀ yẹn látara pé òun ṣe ìsìlámù mọ́ inú ó lu àdísì yìí fún so àléfà lè máa jẹ́ àmír ó lè máa jẹ́ imam ó lè jẹ́ sultan dhalika al-hakim ó lè jẹ́ hakim náà so ìsà irú rẹ̀ ni wọ́n lu àdísì yìí fún kìí ṣe pé irú ìmáàmù kan so tó kún wà mẹ́ kí ni máa náà ipé mọ́ta mẹ́ta tó lè jà iléyà bẹ́ẹ̀ ni yẹn kúkú àìmọ̀kan tí èsì pé bọ́ yá tí èsì pé báyá wọ́n fi pè wọ́n ní kèfèrí kí ni túmọ̀ rẹ̀ táwọn fà sálẹ̀ fún ẹ̀ náà pé anna ahla jahiliya dádájú àwọn jahiliya yẹn o yà ni àwọn ìlànpẹ̀rẹ̀ àwọn jahiliya wọ́n tẹ́ pé wọ́n ti sẹ́mi kó tó di pé Islam dé so ó náà ni pé dádájú àwọn táwọn yìí o láì imama lahum wọn ò ní aṣáájú kan pàtó wala amir wala sultan wọn sì ní adarí kan tí ń darí wọn ìlọ́fà tó jásí pé fa'inama ìlọ́fà tó jásí pé yushibihu mautatuhu bí mautil rajuli min ahli jahiliya lẹ́yìn fi ikú rẹ̀ yẹ wé ikú arákùnrin kan nínú àwọn ará jahiliya yẹn tó gbà wọn ní olórí ìsà ẹ̀tọ́ akọ̀ ọ̀rájá kúrò lábẹ́ àṣẹ olórí yẹn wọn náà ṣe èsì kan nínú òṣèṣì tó jásí pé àwọn tí ò ní olórí kan nígbà jahiliya ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́fà tí wọ́n fi wọ́n wéra bá kìí sí àdàdì itlaq kìí ṣe pé kò túlẹ̀ ìdàrẹ́ ti pé wọ́n ti pè wọ́n ní kèfèrí as awal ìsábù bẹ́ẹ̀ ni pé ẹwà rí pé olówó wà nísìn wọ́n ìjálò sẹ̀rí ní àpèjúwe káwárí ẹnìkan kó sọ pé ọ pàṣẹ kan òun àtẹ̀lé ọya ṣé mùjá ọ̀rọ̀ pé ọ̀tẹ̀lá àṣẹ rẹ̀ yẹn ó ti délẹ́bọ̀ àbí kálà kìí ṣe kò ní délẹ́bọ̀ ọkàn lè jẹ́ sọ́wọ́n ibùdó as ó lè jẹ́ ẹlẹ́sẹ̀ ni lẹ́sìn pé tẹ̀sìbí kọ́ lẹ́ àzàlẹ̀ àdìs kí ẹ fẹ́ lọ àdìs yìí gan ẹgbẹ́ lọ kó sí méjì aláwọ̀kọ́ ni pé tó bá kọ̀rọ̀ jẹ́ àntọ́ àtìlẹ̀ àmìr kúrò níbi àṣẹ adáṣẹ olórí yẹn ìmọ̀ kọ́ jẹ́ áásí tàbí kọ́ jẹ́ murtad kọ́ jẹ́ tó kó mọ̀ kó ní Islam bọ̀ kó wá ló sì kó mọ̀ lẹ́yìn pé wọ́n gbà kóhùn sí Islam mọ́ àtàríkù lè dín ní alifáríkù lè jama'a pé wọ́n lè ṣe kíni ó fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ tó ti ń bá yẹn so kódà ló fi já sí pé ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymin rahimahullah tẹ́ fi ṣẹ̀rí gan ọlọ ẹ̀dẹ̀ rí pé níbi fídíò tó síwájú sọ fún ìbẹ̀ yìí pé o gbogbo ọ̀rọ̀ afá àtàbí sẹ̀rí ẹ̀sì dìrọ́sà ẹ̀ dáadáa ànẹ́kẹ́ ṣe kẹ́lọ mọ̀ nípa manhajul istidlal ìyẹn máa ń mọ ẹ̀rí bọ́bá òun sí máa ń lo ẹ̀rí inú fi yàmì lẹ́nu pé ẹ pèpè fún mímọ̀ ṣùgbọ́n mímọ̀ jáde náà tẹ́ sọ tí wọ́n bá jáde ni ọ̀rọ̀ asáàrù àbí hukumu tí sẹ́yìn sọ́yìn ìsẹ̀mí tó fún wọn ẹbí mọ́pọ̀ tẹ̀rì fáàsí yẹn ipé wọ́n ni murtad òtọ́ ni ṣùgbọ́n fún àwọn owó kéèsè alàdìtìláàkì báyìí fún àwọn owó fún àtọ́já sí pé al-mufarikul jama'a àwọn tó ṣe pé wọ́n fi ẹ̀sìn wọn sílẹ̀ ni kéèsè mọ̀ já ọ̀dọ̀ pé olórí kan pàṣẹ wá sí kí ni olóhùn ò sí láà kéèsè ẹlọ wádìí rẹ̀ nípa rẹ̀ dáadáa tó bá sì rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ ká tún sàlàyé rẹ̀ mọ́ so irú àdìsí yẹn ibi tí wọ́n lò fún nìyẹn pé ẹni tó bá jáde kúrò nínú Islam tó fi yapa sí olórí rẹ̀ aláàkọ́ nìyẹn àtẹ́ tó bá jáde kó nàbí òsè olórí rẹ̀ òkùnkùn ní Islam wọ́n kà máa jẹ́ asin yóò máa jẹ́ ẹlẹ́sẹ̀ tó ti ń bá yẹn ẹ̀hẹ́ ṣe tó múta bẹ́ẹ̀ òun náà ní bí so ètò múta bẹ́ẹ̀ ẹ̀hẹ́ Imam wa Sharaf tọ́yì nítorí ní Islam mùsùlùmí àmọ́ ní usnu zanni lil muslim fún mùsùlùmí ni èrò dáadáa
tí mùsùlùmí kan bá sọ̀rọ̀ tó bá ní ìtìmáàlì ọ̀rọ̀ yẹn ẹ wá gbé síbi tó dá ẹni gbé síbi tó dá yẹ gẹ́gẹ́ ní aqidatu ahli sunnati wal jama'a wọn gẹ́gẹ́ ní àdíọ́kàn àwọn ahli sunnati wal jama'a táǹpé ní aqidatu salaf wọn gẹ́gẹ́ ní pé yẹn mọ manhaju salaf ay manhaju islam lórí nǹkan kọ̀ọ̀kan ìgbà sẹ́pẹ́ nìkan ti sọ̀rọ̀ ẹ wà bá gbèsè kúfúrú ẹ bá gbèsè sí kálà ọ̀rọ̀ kéwò rí báyẹn ẹ bá gbèsè tó dáa ni wọ́n sọ fún ìdáyé pé o ìmáàmù lo àdìsẹ̀ lé lórí àbí lérí àwọn tí wọ́n lò lórí bẹ́ẹ̀ wọ́n pè ọ̀rọ̀ yẹn nínú kéwò ní mimbabi al-istidlal bil umum mimbabi al-istidlal bil umum ó náà ni pé wọ́n lo generally ni kéèsì yẹn wọ́n lo generally kéèsì pé lórí course pé ẹ̀yìn báyìí ó ti di kèfèrí bọ́ wọ́n lò zajiran pé wọ́n fi jagunmọ̀ yóò lè fi dọ́gba ìgbẹ́kẹ̀ kúrò ń bẹ̀ tó tẹ́ báyẹn wọ́n lò mí bá bí al-istidlal bil umum ẹ̀sàkú rẹ̀ tẹ́fì mà bẹ́ẹ̀ tẹ́ bá para nínú sọ́ọ̀tù ṣúrọ́ àyà kan bẹ́ẹ̀ tọ́nà balẹ̀ gbọ́dọ̀ sọ pé o am lahum shuraka shara'u lahum min ad-din ma lam ya'zan bihi Allah ọlọ́ba ní pé am lahum shuraka ṣe tó ní àwọn akẹgbẹ́ kan ni ṣe tó ní àwọn òsà kan ni shara'u lahum min ad-din tí ń ṣe òfin lẹ́sẹ̀ fún wọn máa lámù ìyá àzàbí ìlà tọ́lọ̀ ọbọ̀dẹ̀ fún yóò lákún sí ẹ̀sìn ẹ̀bẹ̀ kí ni sábùn ìfúnlẹ̀ àyà yẹn ẹ́rì pé dápàá sí àyà mi àwọn kùfàr al-mushrikun wọ́n ní àwọn bahima kan yàní àwọn ẹ̀rẹ̀ kan tí wọ́n ti gbé kalẹ̀ pé o ẹ̀nà yìí o àní ìgbòmọ́ ọ wà fún báyìí ẹ̀nà yìí o a sì báyìí mọ́ òsáì lọ́wà fún wọ́n ti pé wọn ní kọ̀ọ̀kan fún àwọn sàkọ̀ọ̀kan pé lọ́wà special fún wọ́n dẹ̀ sí kí ni ẹ̀ta abúdà láhùn wọ́n fi joseph fún wọn ni tó ti bẹ́yẹ tó bá dẹ̀ sí jẹ́sìn náà ó ti di pé ìyọ́gbà lọ́wọ́ náà àtọ̀dọ̀ ànábì ni tó ti báyẹ nísà sábùn sí àyà ẹniyẹ pé báyà kí nìkan ọ̀bàṣá yíba ẹmọ́jẹ̀ rọ àyà so nísà sábùn sí àyà ẹniyẹ pé àwọn kèfèrí wọ́n ní àwọn ẹnìkan tí wọ́n ti gbé kalẹ̀ pé ọya ilé àní ìgbọmọ́ nítorí òsà báyìí nítorí báyìí wọ́n wá sọ àyà kalẹ̀ pé amúlẹ̀ àwọn ṣòràká ṣe tó ní àwọn òsà kan ni àwọn akẹgbẹ́ kan ni sára owó láwọn mìíràn dín tí ń sí òfin sílẹ̀sì fún wọn máa lámì áàzàbí ìlà tọ́nà ọbọ̀dẹ̀ fún níyànjá rẹ̀ tó jẹ́ bẹ́yẹn ẹwà rí pé àfáà súnnà kàbìnbás wọ́sẹ̀ ilé àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n máa ń lo àyà yẹn aláṣọ ìbídíà aláàlì ìbídà yìí wọ́n máa ń lò lórí àwọn oníbídíà mufasíkọ̀ hún ọmọ kàfíọ̀rọ̀ hùn àbá jẹ́ bídíà tó mufasíkọ̀ ni wọ́n lò lórí wọn wà bídíà tó mọ̀ kàfíọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ń lò ní orí wọn náà so ẹwà rí pé wọ́n fẹ́ parọ́ yẹn wọ́n ní àwọn lò ní nìbábí al-istidlal bil umum tí ń jẹ́ nínú kéwòn nìyẹn tó ṣe bẹ́yẹ ó fi bèèrè pé ẹ̀ ń pèpè mọ̀ bọ́kù sí mọ́ níbi tẹ́ sọ ẹ̀ẹ́kẹ́ ìmọ̀ pé bí tí ó nínú kéwòn nìyẹn tó ṣe bẹ́yẹ pé a kàn ló bá ní o bá a sọ sájìrà ìlúbídà yìí a fi sọ pé a fi lé kò níbi bídíà kí sí pé ọ̀rọ̀ mú kú mú kìíní yẹ nítorí pé kúdà oríṣi sí tẹ́ ń ṣe yìí gan inú àwọn kọ̀wádìí awwal ní ọmọ lò tó jẹ́ pé ẹ̀yẹ̀ tí kú ní ayatul kufar wa yanziluna li halil haqq ay li halil islam wọ́n máa lo àwọn àyà tọ́lọ̀un tí ọkà ìfúnlẹ̀ àwọn kèfèrí wọ́n máa gbóṣù àwọn mùsùlùmí tẹ́gbà ẹ̀dẹ́ ìgbésí bẹ́ẹ̀ ìjára ìbá nínú àkídátù alùsọ́wà jama'a. Jazakumullahu khairan. Naam, sọ́tọ́ yìí. Naam, kódà àfáwà Nurudeen wọ́n padà sí ìkẹrọ̀rù ń tààfà sọ tẹ́ jáde lé wọn lórí wọ́n sí ìkẹrọ̀rù ẹ̀ nípa pé àwọn náà sọ pé a pín wọ́n ẹsẹ̀ ń sálàyé bó ṣe rí. Jazakumullahu khairan. So ní ṣókí lórí ṣubú àkọ́kọ́ ní pé báyá wọ́n fi pè ń kéfèrí kálà wọ́n fi pè ń kéfèrí àlàyé tó wà ń bẹ nìyẹn kí náà gbà lérò àti pé kí náà mọ́ ń lo àdísì yẹn fún so èyí bá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpèníjà tí ẹ fi pé bàbá wa gbà Al-Imam Al-Akbar gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kọ́nà bá jákárí bàbá pẹ́ ó náà ni pé bá tí wọ́n dé pẹ̀lú àwọn tó ṣẹlẹ̀ anápẹ́ wa wàhálà kẹsùn mobíyìn iná fàtí sọ pé nínú mọ̀dú yẹn pé wà ìfìtìrọ̀ so àdáparọ́ ni tí wọ́n pín yíkáwọ́ ní him out fi ilẹ̀ tí wọ́n làmọ́lẹ̀ wọ́n sọ lẹ́nu ni àbí wọ́n sí níṣẹ́ wàláhì tàbá fẹ́ máa sọ̀rọ̀ yẹ ká máa sọ̀rọ̀ wàláhì Al-Qur'an sọ pé ọlọ́sọ̀ Al-Qur'an yẹ pé o fa iza qultum fa'dilu tàbá fẹ́ sọ̀rọ̀ fa'dilu ẹsẹ̀ dédé àìdílò wà aqrabu lit-taqwa tó gbé ẹ̀yìn dílù kí o ṣe dí ẹgẹgan wà aqrabu lit-taqwa olóṣùnmọ́ ìbẹ̀rù Allah so ti ẹgbẹ́ yẹn ìzà sí ẹgbọ́rẹ́ wọn directly àbí ẹrí wọ́n ṣe níṣẹ́
so àlàyé díẹ̀ ní orí rẹ̀ ó náà ni pé ẹ̀yin náà padà pín sí méjì tẹ́sán pé àwọn aráàfin àti ẹ̀yin ará Mádínà ìyẹn lórí manhaj tí mo padà bọ́ wá síbẹ̀ ṣùgbọ́n lórí àwọn aráàfin tẹ́ ìgbà pàwọn ni wọ́n ní wọ̀n yẹ tí wọ́n sọ lẹ́nu ni àbí wọ́n ṣe níṣẹ́ mo wá fi ilẹ̀ fún yín pé wọ́n lé wọn nítorí àwọn tó yẹ pé wọ́n lè mọ clarification lórí rẹ̀ tí ìgbà tí wọ́n dé àwọn yìí sáwọn gan kọ́ gangan ní abẹ́nu gan tẹ́ pé àwọn ni ògùn náà gbòǹgbò lẹ́nu tí ń dátọ́ lẹ́nu ọ̀gbẹ́ tó dúró ti ọbẹ̀ mọ́mọ́ nípìnlẹ̀ ni sáwọn kọ́ ni sí àwọn kọ́ ni wọ́n dúró tí ní tí ni máa dákọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ kan gbogbo wọn tẹ́ gbà yẹn tí ni máa dákọ̀ wọn sáwọn kọ́ gangan ni wọ́n dúró tí wọn ni ìgbà tí ọlọ́wà ní ìlàfọ́ ṣẹlẹ̀ lórí kéèsì tó fi ṣẹlẹ̀ sáwọn wá ní wọ́n lọ ọdún àfẹ́fẹ́ bí lèrè tí wọ́n lọ lẹ́ẹ̀kan náà ọya lọ́kàdùkú ń jáde wáhìdán ba'da wáhìdán tí wọ́n jáde wáhìdán ba'da wáhìdán so ní sàkà ní wọ́n lé wọn ní bìkáwọn ní ìhìn pẹ̀lú ọ̀rọ̀ wọn yà ní wọ́n lọ lẹ́ẹ̀kan náà ni kúrò ẹ̀lẹ́ bíbẹ̀ ní kankan wọn gan in tó kàdùkú fi kú kéèsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kéèsì kan náà ẹ lọ bèèrè wọ́n kàdùkú wọn kúrò ẹ̀rọ bàbá imam kéèsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kéèsì kọ̀ọ̀kan kó dẹ̀ bí wọn àwọn ará méjì mẹ́ta nù wọn tó papọ̀ pẹ̀lú àlámọ̀rí kan gbogbo olóòrùn múlù kan ní kúrò láà ẹlọ bí wọ́n lérè tí wọ́n bá sùtọ́ fún yín kó dà nínú bá sùtọ́ yìí kó bá sì gan ẹ mọ̀ ìkó kálukú jáde lẹ́ẹ̀kọ̀ kan so kéèsì nígbà wọ́n jáde lẹ́ẹ̀kan lẹ́kọ̀ọ́ yẹn máa lọ so ìsà bàbá wọn lé wọn o àwọn ní wọ́n lọ fúnra wọn ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí lórí rẹ̀ ṣe bí tó nínú mọ́ra sún náà ni pé al-mukhalif ẹ̀yìn tí ẹ̀yẹn bá jọ níbi iṣu ọ̀dà kẹ́ mọ̀ gbọ́rọ̀ rẹ̀ òbí sọ pé mọ́ra sún náà tẹ́ pépè yìí gan subhanallah iṣẹ́ yàní ibi tó àti kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ nìyẹn ẹ̀kọ́ tó àdé ẹ̀rìn lórí ẹ̀nìyẹn wọ́n àyíká lè sọ pé bọ́dẹ̀ ti kọ́ ni ó ní tẹ́ pé ẹgbẹ̀ bèbí bọ́dẹ̀ ti kọ́ gbogbo lóyìn ẹni mọ́ sọ torí mọ̀ kọ́ nísìn ìlífẹ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ ṣe tàbí kìlì lórí dandan kí ń gbọ́ máa fẹ́ sọ fún pé tẹ́lọ ń gbọ́ kútúbátùl mìmbàrí àbàbà ìmáàmù ni ẹ mọ̀ gbọ́ mẹ́ dáadáa pé ẹ̀yin lágbájá ẹ máa bọ̀ ayé yìí ni ẹ̀yin lágbájá ẹ máa bọ̀ ayé yìí ni láfẹ́ bá wa jà sí ẹ máa bọ̀ àbí sí òkè sọ bẹ́ẹ̀ ni bàbá ọmọ fàgbé sọ bẹ́ẹ̀ ẹ̀yin gẹ́ mọ̀ inú pẹ̀pẹ̀ sí ká papọ̀ láìmọ̀ ẹ̀lá mẹ́rọ̀ ọ̀rọ̀ tẹ́mọ̀ gbọ́ lórí kútúbà wọn sí nígbà tó mọ̀ sọ báyìí bisọ́tìn aliyah pẹ̀lú ìyànà ohun òkè wọn tó mọ̀ sọ táwọn tọ̀wọ́n gẹ́gẹ́ wọn pè àwọn ìwádìí lónìí ẹni wọn lé wọn nínú iṣẹ́ tó fi rinlẹ̀ rí ní ẹgbẹ́ wọn pè wọn láì gbà ẹni àtàlẹ̀ àn tí tó fi dìsìn ok mufasiru táì ti jẹ́lógún mọ́sọ̀ ṣé wọ́n gbà kẹ́mọ́ lọ ní òtítẹ̀ mufasiru ní pẹ̀kú ti lọ pé mú kú ti lé yín náà àbí pẹ̀kú ti lọ náà mọ̀ jẹ́mì bọ́wọ́ kó yìnyẹn sì rèé mí fún àwọn tó rí mí fún wọn ti padà dé ni alhamdulillah adé àwọn kan náà bọ́ pé gbogbo náà padà rọjá yà ní wọ́n padà sẹ́rí padà wá síbi ayé wọn wọ́n bá tààlà ó gbàdọ́ abẹ́ so yìí sàn ẹja máa ṣe déédéé tá a máa ń sọ̀rọ̀ àbáwò lé wọn fáwọn ni wọ́n lọ mo fi mú ẹ̀rí ìwà pé wà bí wọ́n ṣe máa ń pè ní gbogbo ìgbà pé ẹ máa ń bọ̀ ayẹyẹ ni ìjájọ ṣe ayé ni kódà níbi àwọn wá sí ìtẹ́ máa ń ṣe wọ́n tó máa ń dọ̀rọ̀ yẹn padà bí ó dé kílẹ̀ fẹ́ wọ́n ṣe kódà yín bẹ́ẹ̀ nú wọn tá pé wọn ní rẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n lọ sí bẹ́ẹ̀ wọ́n lọ sí bẹ́ẹ̀ ẹ wá dé ẹ̀tún ẹni wọ́n lé wọn kẹ́if ẹja máa náà ti Al-Qur'an Ọlọ́run sọ̀rọ̀ kan ní sọ́tù káf Ọlọ́run ní pé ibi ẹran létí yáyà tó parí pé wàyún ní zúrú lẹ́dínà kọlu takọsọ ìwálàdà Ọlọ́run ní pé ma lahum bihi min ilmi wala li aba'ihim kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiban kí ló dé táwọn sí báyìí ẹ̀wà ń sọ̀rọ̀ tẹ́ẹ̀sẹ̀ bá sún pa rẹ̀ ẹ̀wà ń fi rọ́ sí irọ́ yàkásí mubin tọ́sẹ̀ clear gan ni so ìsàn ẹnu àfá kọ̀dákẹ́ ma gbọ́ báyẹn kúrò àtẹ́bàtẹ̀ fẹ́ sọ gan láti làkó ní tẹ́ sọ ó yẹ kẹsí kí ní kẹ ní mòórò tí mẹ́yẹn ànímú yí bọ́yẹ sọ ìtìlákan báwo ni kúkúrò dókítà ní mọ́sálásí ti àdébẹ̀ inshallah àbà àdébẹ̀ so mọ́sálàyé àwọn kí ní ẹ bó ti wà síra wọn sí ni so ti yán báyẹn so ìsàn ọ̀rọ̀ yẹ ọ̀dá báwọn ni wọ́n lé wọn irọ́ ìbàyàn lókọ jẹ́ ni kẹ́ẹ̀dẹ̀ túbá lórí ẹ̀ kẹ́ẹ̀ sì bá ṣùgbà rẹ̀ kẹ́ẹ̀ túbá lórí ẹ̀ kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiban kẹ́ẹ̀ pé ọ̀rọ̀ àwọn kuffar ìṣesí wọn nìyẹn ẹ̀yìn náà wọ́n ṣe bẹ́ẹ̀ náà ẹ̀jìn kan pé ó ti tọ́mọ ènìyàn lẹ́sẹ̀ kọ́ mọ́ sọ ogun tó bá ti gbọ́ bidil bas ọ̀dá so ìsàn kọ́nà wọn tààdá èyí mo lè sọ díẹ̀ nípa ọ̀rọ̀ àwọn aláàfin yẹn mọ́ ń bọ́ sí mọ́lẹ́ àjẹ̀tẹ̀yìn kèdè bẹ̀ tọ́yì nínú ẹlẹ́gẹta ọ̀sẹ̀ ti débẹ̀ náà bá
bàbá ìmáàmù masifa ó ti débi mọ́ní hajj tọ́yì ẹ sọ pé bàbá ìmáàmù òun ni mọ́ní hajj pé mọ́ní hajj mọ́dẹ̀ ẹ̀lẹ́sì síláàkù rẹ̀ pé mọ́ní hajj ní ikwan Allahu akbar tọ́yì so yíza wọ́n gbà pé àkídàtù wa ìdá wa mọ́ní hajj ní shatan tọ́yì ẹ wá mú àwọn nọ́tọ̀ kan sí ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn ló wá fa àlàyé tá a fẹ́ ṣe báyìí kó tó di pé mo débi ọ̀rọ̀ mọ́ní hajj yẹn ẹ sọ̀rọ̀ kan náà wípé àwọn ọmọ ẹ̀yìn bàbá wa imam wọ́n sọ pé ẹ dákọ̀ àwọn afákan tó pọ̀ tí ni mo dárúkọ wọn wípé ó sí wọn mọ́ kí náà fi kúrò wípé ọ̀rọ̀ tí ò lọ ni kò yẹ ká mọ sọ wípé tó bá sọ bẹ́ẹ̀ ìmọ̀ láfùsù tẹ̀lù torí ìfẹ́ kọ̀ wà láyé yà ní ìfẹ́ sọ tẹ̀ sọ tó ti ń bẹ́yẹn ìfẹ́ sọ tẹ̀ sọ ẹ sọ tí ò dá ń bẹ̀ náà ni ṣé bàbá imam ẹni àwọn ọmọ ẹ̀yìn wọn subhanallah subhanallah ápùmí kan láàmà sọ̀rọ̀ kan ó lọ́yà kan lé lórí ọ́rẹ́ kẹsì lákẹ́sì bẹ́ẹ̀ ọlọ́run ní pé àtàmùrúnà nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun ọlọ́run ní pé ẹ̀ ń pa àwọn ìlàsẹ̀ dáadáa wa tansawna anfusakum ẹ̀rẹ̀ gbàgbé mi ara yín wa antum tatluna al-kitaba afala ta'qilun ẹsẹ̀ báyìí bá wọn jẹ́lẹ́sì ni ẹ̀ وأنتم تتلون الكتاب فلا تعقلون ọlọ́wọ́ pé ẹ̀dẹ́ ìkàtẹ́rà Allah yàní ẹ̀dẹ́ ìrìnú kitab ẹ̀dínú hadith pé ọ̀rọ̀ yóò rí bẹ́ afala ta'qilun kí ló dé ya Sheikh Nuruddin kí ló dé so ẹwà sọ pé àwọn ẹ̀yìn wọn ṣe nínú manhaj Islam gẹ́gẹ́ ni pé Ọlọ́run sọ pé wala taziru waziratun wizra ukhra rẹ́sẹ̀ gan ní rẹ́sẹ̀ tẹ́lómi àbúrẹ́ ní ọ̀rọ̀ ìmọ̀mọ̀ ní àbúrẹ́ tí ní kọ́tọ̀ ẹgbẹ́ wá sí òsìn mẹ́rin ẹ wá ń fi ọ̀rọ̀ àwọn ọmọ èyí wọn tí sọ̀rọ̀ tẹgbẹ́ dandan ní ọmọ èyí yóò ní hamasa pé ọ̀gá wa báyìí abẹ́mọ̀ ẹ wá fi ń dápá àwọn wọn sọ subhanallah ìmọ̀ ẹsìn máyà yẹ pé wala taziru waziratun wizra ukhra àbẹ́sọ́dọ̀ yìí sẹ́nìkan yóò sì kíni tí yóò rán ẹ̀sẹ̀ lómìn ni kò rí báyìí náà aláwọ̀mọ̀ ilá kaná bá pàṣẹ bẹ́ẹ̀ pé wọ́n lè sí bẹ́ẹ̀ bọ̀bọ̀ wọ́n sọ ẹ̀fẹ́ lẹ́bọ̀dì so wọ́n sọ pé torí kéwú àwọn máa ń ṣe ìkìrọ̀rù wọ́n máa ń gbà ní pé ẹni yìí máa ń bẹ láàrẹ̀ kó lè jẹ́ fún ní sàbùkọ̀ tó súnmọ́ lára tèmi yìí èmi ọmọ wọn tí mo sọ̀rọ̀ yìí kí ni rọ̀ ayé kan sí mọ́nádà dòktórọ̀ sí mọ́nádà bàbá ìmọ̀ dòktórọ̀ tó wá mú aṣẹ́ ìgbẹ̀gbẹ̀ ayá mọ̀ tẹ̀lé wa ọya ṣé èmi gba dòktọ̀ ni tí wọ́n mástà ni ètí gbà ẹ̀bọ́ ni wà ń bọ́ abẹ́ o ìdí ìnìlá tó wá mú aṣẹ́ gbẹ̀ kódà ìmọ̀ jọmọlójú ń gbà mí ìmọ̀ yàmìlẹ̀ gan pé bàbá ìmáàmù tó bá dé búkúlà tó wá bá wọn lọ bàbá wà ní pé yàní alustaz kódà bàbá ti sọ pé Sheikh Abbas ẹ̀rú bá mi ẹwù àpọ́nlé fọ́mọ kékeré látọ̀ bàbá ìmáàmù àgbà sírù mi yìí àtàwọn ẹwù bàbá tó tó rẹ̀ mẹ́rin sí náà ẹwù mọ́símọ́lù fún anáà nìyẹn wà á lùmọ̀ járọ̀ àtàwọn bẹ́ẹ̀ ẹwà dé ẹwà ní wọn pé torí kéwú tí ọba ìmọ̀ mọ̀ táwọn yìí ọmọ tó wọn náà fi kúrò ìyún bá wọn ẹlẹ́ẹ̀kejì wallahi ma uridu an atahaddakum mi ìfẹ́ sọ pé ìtẹ́lẹ̀jì yìí ni o wallahi alazim torí yóò bí tọ́pọ̀ ẹwà ń sọ pé o àwọn yìí o báyá bàbá ìmọ̀ mọ̀lé ṣárọ́kà wọn bá níbi mímọ̀ ní ìfẹ́ kọ̀ wà láyé bọ́ ẹ̀sọ́ fọ́jọ́ bẹ́ẹ̀ pé bọ́yá ipé wò lè sọ pé àwọn léyìn wọ́n sọ pé wò tó bẹ́ẹ̀ kan sọ pé àwọn onímọ̀ ni wọ́n fi lọ wọ́n sí bàbá ìmáàmù só nímọ̀ tó àwọn tí wọ́n sọ ìkànnì. so gbogbo àwọn tàṣọ yé náà àfáwà ní bàbá ni wọ́n bọ̀ ẹ má jà sọ̀rọ̀ tó lágbára ọ̀rọ̀ yìí máa lágbára ọ̀fẹ́ tàbí tẹ́ lérò bọ̀kọ́nà bàtà alá kó sànú ẹnì kankan wa adẹ lórí ẹlẹ́ẹ̀kejì ẹwà tó ń yà ní ẹ̀tún ìsànáwò lórí àwọn léyìí wípé ẹwà fi ń challenge wọn pé sáwọn léyìí kúrò pé sáà gbà pé alihum kùfà sí kèfèrí ni wọ́n ni Ustaz Nuruddin qad arafta àzà ẹmẹ léyìí bá imam afákan ní pé idha kunta tadri fatilka musibatun wàyí kọ́ńtọ́ ní ìzákúntà tàdìrí. ìzákúntà tẹ̀dìrí fatilka musibatun wàyí kúntà látẹ́dìrí musibatun azọ́mú wàyí kúntà látẹ́dìrí musibatun azọ́mú.
afá ní pé ìsákùlà tẹ̀dìrí tó bá já sí pé ẹ mọ̀ kí ní ìpé bó ṣe rí nìyẹn pọ́blẹ̀mù lélé yìí ò wà láńlá ní ṣùgbọ́n wá jẹ́ pé ẹ̀wà mọ̀ pé àwọn olè ìmọ̀ ṣe rí pọ́blẹ̀mù ní o ṣe òmúra àwádìí àwọn eléyìí kò ó rújú ẹ̀yìn gá mọ̀ ó kún fẹ́ bí lérè ṣe àwọn àwùlá yìí àwọn tá àwùyíye ṣe ulama ìsúnà ni wọ́n lọ́dọ̀ yìí aya ẹ̀sìn mẹ́ta jọ ń fa lánà kó tó lónìí aya ṣe ẹlẹ́pẹ̀ẹ́ ní eléyìí o bẹ́ẹ̀ ni pé súnní ni wọ́n àìyàn wọn pé kálìlà ẹlẹ́ sọ bẹ́ẹ̀ so ìsàn àwọn àdẹ̀wà ìsànàwò lónìí nítorí pé ẹfẹ́ yà nítorí tí ń ṣẹlẹ̀ ẹfẹ́ jẹ́fẹ́ sí ogun ẹ̀ so àwọn wáwó láti wá ṣe rọ́dù bọ̀bọ̀yàn àkàfẹ́ ṣe bọ̀ kò ní sáré wọn máa wáyé torí pé téèyàn mọ̀ tó bá ẹ kó sáré sí kan lánàá àbí níjó ní àìjò lẹ́sẹ̀ kó tiẹ̀ ní pé ẹ mú ìwáyà báyà afárá bí tàbí kan wá ní pé tó wá di pé téèyàn ti mọ̀ ní àárọ̀m ìyẹn padà rí pé wájìbù ní àpé àlálẹ̀ ní tàbí pé téèyàn ti mọ̀ pé tọ́tọ́ ó ti di tí ọ̀tọ̀ àmì tí ọ̀tọ̀ di tọ́tọ́ bàbá ó tọ̀ ó ti fìtínà ti ṣẹlẹ̀ sí so ìsà àwọn àwọn ilé lánàá tẹ́ mọ̀ tẹ́ bá pé ẹ̀sìn mọ́ náà ẹ̀lọ́wádìí ẹwà má gbogbo sí rínú so ìsà ẹmọ́ jẹ́ fẹ́rẹ́ gbàsìkò lórí kéèsì àwọn àfá oníkéwú àtàwọn aláàfin nìyẹn tọ́yì so wọ́n rẹ̀ fi débi awádìí ọ̀rọ̀ mọ́ní hajj tó fi yọ látẹ̀ iná pé ìdítẹ́ iná fi ṣe kí ni tẹ́fi takété sí bàbá wa imam tọ́yì ó náà ni pé lórí mọ́ní hajj pé wọ́n sọ pé mọ́ní jù wà lọ́tọ̀ síra wa tẹ́yìn wá gbà wọlé mi ní lọ títí lórí ọ̀rọ̀ mọ́ní hajj torí àwọn tàn bá sọ̀rọ̀ àwọn hamatunas so kí wọ́n lè gbọ́ wáyé àní fọ́kí tó pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ lánàá wípé al-mọ́ní hajj wa tariq wa nahj ó náà ni pé ìlànà nábì ojúpọ̀nà rẹ̀ ti dáwà tí fi ń ṣe dáwà tí fi ń sẹ́sìn tó ti ń bẹ́yẹ ẹwà mú ìsàbù ní sí pé gẹ́gẹ́ bí tẹ́rà fa Imam Qayyim tó sọ pé ibi Zadul Mi'ad ní pé adìyù nàbí fi kaza adìyù fi kaza òótọ́ ni ṣùgbọ́n ibi mo fẹ́ lọ́bẹ̀ gangan fún yín kí tó wá lórí àwọn pọ́ìntì gangan tó ti ń bẹ́yẹ ẹsẹ̀ jẹ́ kọ́kọ́ sàlàyé mọ́níájì so ìsàn mọ́níájì ìdápọ̀ yẹn pé adìyàmí fi kaza so ti ń bẹ́yẹn adìyàmí fi kaza wípé kí ni lànà níbi nǹkan báyìí ẹwà mẹ́sàn-án bí òkú wá pé ànábì kẹsí jọ́kẹjọ àbí jọ́kẹfà tọ́yì so ìsàn sí gbogbo bí tí ànábì padà wá síbẹ̀ o ìgbogbo táwọn bí o bá ti pé kò sí ń bí eléyìí sí gbogbo ẹ̀ náà ni kìláàbù súnà ṣe gbẹ̀ náà ni kọ́ tako súnà ni àbí bídíà ṣe gbẹ̀ náà ni ẹ̀sìdálì ó sọ pé báyá ìmọ̀ pẹ̀já ẹ̀yẹ ìsàlẹ̀ sí gbogbo ẹjẹ́ bèèrè bàbá ìmọ̀ ẹjẹ́ fi ṣe ìbéèrè ni ṣe gbogbo tánàbí wà ṣe pé àríyọ ànẹ́bì lórí rẹ̀ báyá ààrẹ ànẹ́bì lórí rẹ̀ pé ṣe bẹ́ẹ̀ ṣe gbẹ̀ náà ni mọ̀kọ́lífù súnà ni kìláàbù súnà ni àbí gbẹ̀ náà ni bídíà mọ̀ ń béèrè ni o so máa fẹ́ dá yín padà sí kọ́ídà kan níbi usul fiqh so ti mẹ́yẹ al-qaida taqul fi usul fiqh kọ́ídà kan sọ̀rọ̀ nínú usul fiqh táwọn afáwọn sọ pé al-tarku yufidu ta'rim al-tarku yufidu ta'rim ǹjẹ́ káà nílò fìkan sílẹ̀ ṣé èèwọ̀ ní àgbọ̀ ṣe ni àbánisẹ́ kọ́ídà kan ní usul fiqh ọtí ya ẹbá àyẹjú ẹ̀ ẹ̀yìn náà sì mọ̀ tẹbá ṣiṣẹ́ nípa mẹ́rin dáadáa pé at-tarku la yufidu ta'rim wala yaqtadi ta'rim kánẹ́ bí o fi nǹkan sílẹ̀ mọ̀jàrọ́ pé kò sí yẹn kò sọ pé kí ní àrọ́mù ní o kò sọ pé kí ní ọdájọ́ pé ẹ̀ṣẹ̀ ní pé ò ní sí ó ní àwọn bá sí mọ́ ní jẹ́bẹ̀ ò tó jẹ́ bẹ́yẹn tàbí kí n bèèrè báyìí pé hal kullu man lam yaf'alu nabi sallam yu'adu àrọ́mọ́ ṣé gbogbo táànà bí ọba ti ṣe ní ọmọ jẹ́ àrọ́mù ní àbó tí níbà ti mọ́ wọ́n nínú ọ̀rọ̀ Islam tó ti ń báyẹn so ẹjẹ́ wá dàn sí bẹ́ẹ̀ náà gbogbo tẹ́ríkù ànẹ́bì kí ṣe àrọ́ mú bá sí máa ń wọn gbókí níyẹ níwà sálàyé rẹ̀ bọ́kíyá tó lọ bí àwọn kan tẹ́ list ní fìdá àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ ma fẹ́ bí náà ma ádù nàbí yí fi nìka wà ma ádù nàbí yí fi maza fi àkíkọ̀ ọya kí ni lẹ́nà nàbí níbi kí yóò sí ìyàwó bá dà pé wọ́n ti gbàyọ̀ndá wọ́n ti fẹ́ra wọn tánàbí sọ pé kápàgbè jẹ ṣe ń bẹ́ ń bí mẹ́rẹ́ adíwà nẹ́bí sáré rẹ̀ rẹ̀ àwọn ibi nìkan sí wáàsí ń bẹ̀ ó ti yá lẹ́yìn wáàsí àwọn tàà sí wáàsí
ká fún envelope àbí ká dábọ́ tó jẹ́ bẹ́yẹn bọ̀ ká tó pé ẹ̀rí gangan ni pé sáà nábì ní ká sí wá sí níbi ìyàwó níbi àkíkọ́ ìjọ keje dáhùn bímọ táà ń pa àfà torí àrí àwọn bá dùn nọ́ọ̀sì àwọn àfà mi nígbà pé àwọn olè pèèyàn gẹ́gẹ́ bá ti bá bàbá ìpìlẹ̀ tí wọ́n ń pa àwọn èèyàn bóyá ìjọ káwá sí ẹkùn wọn ká sí wá sí bẹ́ẹ̀ àwọn kan èlò kò sí wàhálà ṣùgbọ́n ará àwọn bá dùn nọ́ọ̀sì abáàdùn ìkọwà tó ń sí wá sí bẹ́ẹ̀ náà ọya ẹgbà mú ẹ̀rí kan wọ́n lábìdà nígbà Muhammad sallallahu alaihi wasallam pé oníjọ́ òkú mọ́ ẹmọ sí wá sí lẹ́yìn ìgbà tàbá farí tán tá a pẹran tá a fún ọkọ̀ tó dáa tán sáà ní ìmọ̀ ẹ̀rí mẹ́ pé a sì wá sí bẹ́ẹ̀ kò sí ẹ̀dá kọ́ dáná kò sí gbá níbi a sì wá sí ibi ìyàwó àti ibi ìkómọ kò sí ẹlẹ́rẹ́ rẹ̀ ká pé yàn kó wá jẹun ká sí gbogbo ẹni ṣùgbọ́n ẹjọ́ kọ́ lọ gbì nìka kí wọ́n ló fà á tí àwọn àfáà tó bá pè sí ibi nìka tó mọ́ sí wá sí bẹ́ẹ̀ tó fi gba ìṣesí yẹn wọlé kí ló fà á ní pé wọ́n wù sí àwọn nùsùsù míì bí kí o sì wà níyẹn o ṣe mọ́jà mọ́ jẹ́ so wọ́n wù sí àwọn nùsùsù míì gbà ṣé káwá yàní káwá pèyàn sí wáàsì ọ̀rọ̀ náà bá ní tẹ̀m̀bíwù ní nàṣíyà ní mọ́túlápọ̀ mọ́túlápì kò sí tàà sílé ṣe ṣẹgbẹ́ ẹ̀rí kan ni wọ́n lọ ìsìtìdálà lórí wọ́n lọ ṣe ìtìmọ́tò lórí wọ́n lọ gbára lé náà fi ṣe gẹ́gẹ́ àìmọ́ mọ̀ tí ti mọ́ yára jù pé mọ̀ orí gbọ́dẹ́gbẹ́ àwọn mi fásitì o so ìzà tẹ́bá tí yára àwọn ẹyẹ tí wọ́n wà ní wọ́n ti máa complain àbí mojú screen so tó wá já sí pé ẹgbà yẹn wọlé pé ká sí wá sí níbi nìka kódà kò sábà tí ó fẹ́ gbà wọlé àpá kọ̀ọ̀kan kò fẹ́ sí gan bọ̀ a lè ríṣà àárì sáà níbi nìka ṣe wá sí ìyàwó ṣe bí ẹ̀rí mi lágbára lé táwò pé a kò sábà ká ṣe ní ká ṣe lè fi gbà wọlé tó ti ń bá yẹn ẹ̀hẹ́ tẹ̀ pé kálẹ̀ fẹ́ lo gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí lò á sọ pé òun náà ìsìn kí sí bídíà ní yóò jẹ́ sí wà bí àwọn ẹ̀pẹ́ ilé ìkésílẹ̀ nàbí à ní sí yọmá áìdù nàbí ìfìlẹ̀ àkíkọ̀ àwọn tí wọ́n sí wà sí ibi ìkómọ náà tó náà lọ ẹ̀yìn gẹ́gẹ́ bí zat ẹ ti ṣe kó mọ ẹ ti ṣe wá sí níbi ìkómọ ọ̀rẹ́ mi kan rí o ọ̀rẹ́ mi Abu Imran tó sọ̀rọ̀ lánàá ẹ ti ṣe wá sí ibi kéré rẹ̀ rí tó mọ pọ́lá tẹ sọ pé ibi wá sí èmi máa sí wá sí ká jẹ ní náà ẹni sí rí ẹbá gbogbo ìwà sí mọ́ lókù tẹ́bà sí wá gan lẹ́sà máa kùn tẹ̀lé tó fi lè mú tẹ́ gbé nìkan wọlé ẹgbẹ̀rẹ̀ náà wọlé kò sí kankan hukumu kan náà ni pé kásì tẹ̀bí fún wa ní fi ayi makan ní any aspect any side so kò sí tó tako tó tẹ́ bẹ́yẹn as awal ìyẹn ni pé ẹ̀rí kan lẹ́lù tẹ́ fi gbá wọlé káwá ṣe tẹ̀tìbíkù rẹ̀ lórí àwọn nǹkan tẹ́ fi bàbá wa ìmáàmù yìí náà alákọ̀ọ́kọ́ lórí kéèsì fìdá ẹ̀yin náà mọ̀ tẹ́ bá ṣe báṣọ́n dẹ̀kík dáadáa wípé ọ̀rọ̀ nípa fìdá kí na àfáà ẹ̀sìn sọ lórí ẹ̀gàn ọya ṣé gbogbo àwọn àfáà tó jà fẹ́sìn gbogbo náà ṣe náfíù rẹ̀ bọ̀ kí ni wọ́n dẹ̀ sọ aláà rẹ̀ aláàkọ́ náà pé tẹ́ bá mọ́ ń gbọ́ kútùbà bàbá ìmámù dáadáa ni pé tẹ́ bá fẹ́ ṣe rọ́bì fún àmọ̀kọ́lif ẹ máa ń gbọ́rọ̀ wọn bàbá wọ́n fi ń lẹ̀ pé kìíní yìí wọ́n mọ́ takun gbogbo kódà kan lọ bí fìdá gẹ́gẹ́ wọ́n mọ́ tako ní pé kò ká mọ́ ṣe kí ní yìí àyè tẹ́ wà ní ọ̀pá agbá rẹ̀ ìsẹ̀ bọ́ síbẹ̀ ìsà pé kò ká sí kí ní yìí kúdà wọ́n padà sórí mímbà rẹ̀ gẹ̀rí epo pé tàbá lọ a padà fi sílẹ̀ ìlàhìm àbẹ́mọ̀ wọ́n padà fi sílẹ̀ ìlàhìm wá di àsìkò kan so tí ń bẹ́yẹn ìsà tó bá ti fẹ́ mú wọn gan ẹkẹ́ fún wọn ní ìhúsùrù bìtàwìl bàbá yìí ti sọ pé kí ní yìí kọ̀dá yìí tí wọ́n sì lọ yìí ẹgbẹ́ báyà nǹkan lọ́fà mọ́ ń padà bọ́ sí wúsírù bí díálè wọ́n bọ́ ẹgbẹ́ fún ní wúsírù bí tàwíl yá wá yóò ní tán gbà lérò níbẹ̀ ìyún bá lágbọ́nẹ̀ bá ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n lọ gẹ́gẹ́ dessert tá ń gbà pé mọ́ ní àjọ àwọn ẹ̀yìn káwọn mọ́ lọ tókẹjọ tó kẹta tó jẹ́ bẹ́yẹn ṣe bí ẹ̀rí kan bẹ́ẹ̀ ṣe lo ẹ̀rí wá síbi kó mọ ẹ̀rí kan làwọn náà lọ ṣe ìtìmọ́dùlé lórí tí wọ́n fi máa ṣe ilé ọ̀sọ́ pé ọ̀nà bẹ́ẹ̀ ká máa ṣe o ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti di khilaf bainal ulama wọ́n kàn fi lẹ́ mọ̀járọ̀ dù báyẹn nítorí nísìn tẹ́yìn bá kó ti ṣe Usaimin ṣe Bibas ṣe Albani ṣe Fawzan gbogbo afá bẹ́ẹ̀bẹ́ẹ̀ aláwòlá ìmọ̀ṣáyí yàtọ̀lá kọlù wáyá tí wọ́n ń gbá wá yìí sọ́nà ọ̀sọ́ wá ìkàlẹ̀ fún wọn ni ṣebí tó wáyé ní kìtàbù súnnà náà ni wọ́n gbìyànjú lé lórí so yíṣà ìgbìyànjú wọn yẹ àfáà mi tó bá gbìyànjú tó bá yọ nǹkan mi kó mí pé ọ̀rọ̀ yẹn náà kò ní ìtìbárù náà ẹjá máa bá lò nílò pé afẹ́ ṣàtúnṣe ara wa ni tó jẹ́ bẹ́ẹ̀ láwọn tó ní àwọn tó mú ní manhaj gabzat tó wá fẹ́ nákọ́ṣẹ́ àwọn gangan yóò ní tán gbára ilé lórí ọ̀fìdá yìí kí náà wà ń bẹ́
kásàdúà á lọ sí pé tí o lè sàdá fókù ẹ̀nà ọgbà bẹ̀ á lọ sí pé kí o sì sàdá fókù tí oúnjẹ sì wọbẹ̀ abẹ́mọ̀ ẹ̀yìn kó sì gbàgbé pé oúnjẹ wọbẹ̀ tẹ́bà gbàgbé oúnjẹ wọbẹ̀ ẹ sọ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bọ́kọ́lọ́ wà ń bẹ̀ ẹ̀rọ ìtìtì máa ń hùn fìyàm sáàmì níjọ́ kejì ẹgbẹ́ ìjókòó wọn kí ni dẹ̀lílù rẹ̀ ẹ̀kọ́ tiẹ̀ so ìsà ẹ̀dàkọ̀ ẹ̀mọ́ bínú ẹ̀yin olùtẹ́sí gbọ́ wa kò tí ṣòfà so kọba so ìsà so báà ní ẹ̀ ti máa bá mùsùlùmí lò lórí pé ìgbìyànjú olómìnà ẹwòye sí bí sáà lẹ́gbẹ́ ìjókòó wọn jọ tí ó ń jókòó ọjọ́ kẹjọ ní ọjọ́ keje ní ọjọ́ kẹta ní ìjọ 14 days ní àti ọdún kan tó máa ń jókòó bẹ́ẹ̀ ní kí ni ṣẹ̀dá Islam gan sọ lórí rẹ̀ tí ó ti ń bẹ́yẹn and then ìjókòó wọn yẹn gan bó ló ṣe rí so ìsà kò sọjọ́ lótọ́ ní sáríwù bọ́jọ́ ò lè lé mọ́jọ́ láti ṣe ìsàrà fókù a kàn ṣe kílọ̀kọ̀lẹ̀ fún wọn ni bí àlàyé pé ìtọ́ dájú lélẹ̀ ìmẹ́ sọ pé tí wọ́n ṣe bùsùn àwọn sáríwù nìyẹn o ṣùgbọ́n àwọn ìgbìyànjú lómìnà tó bá fi lo nǹkan tó bá ti lo nǹkan tàbí ráàfọ́ tó gbà pé ọ̀rọ̀ yẹn náà lọ kí ni aibu bí o pé bàbá yìí ọmọ sọ dáhìmà wípé àkíní yìí o bó ṣe ilé yìí o àwọn ẹgbẹ́ fún nísùgbì tàwí níbẹ̀ nìyẹn so bẹ́ẹ̀ ṣe lo ẹ̀rí mi fún wà sí nìka àwọn ló lo wà sí ẹ̀rí nìna sáà nìkan lákéwò ni àbísà ń gbà yìí ni so kò rí bẹ́ẹ̀ o so èyàn bá ẹlẹ́ẹ̀kejì nínú tó wà lábẹ́ rẹ̀ náà ni pé níbi lẹ́látì kọdírì so gbogbo yìí kéèsì kan náà ni kí ni ẹ̀rí lẹ́látì kọdírì lọ́dọ̀ àwọn tí ó ń ṣe so ẹlẹ́kọ́kọ́ lọ wò náà ẹ̀kan ní sẹmùjárò pé bídá ẹkọ́ lọ wò náà so ti ń bẹ́yẹn mẹ́ta bá sàlàyé tó yẹ lẹ́pàdà sàlẹ́gbà àwọn kìnnì ìbò tó fi jẹ́ bídá tó bá sàlàyé àwọn àṣẹ ẹ̀kọ́ jáde lórí pé sí bídá lóòtọ́ àbẹ́ ìṣẹ́ bídá á sì dìrọ́ sáàrẹ̀ ìṣáàlá mẹ́kàfẹ́ gbogbo kìnnì yìí ó wà lọ́ndà tí mi sọ fún yín pé o tárìkù nàbí láyé hadi tààrímà òye kà sí tààrímù bọ́bọ́ lásí mọ́ ní pé á lọ wo àwọn ẹ̀rí ni pé àìdí òsín tó tọ́ bọ́ á ti ní tọ́jọ́ báyìí ẹjá sí báyìí ẹjá sí báyìí tó bá lọ àmọ́ tó bá lọ ànímọ̀ bẹ́ẹ̀ náà ti lo ẹ̀rí tẹ́lifíṣẹ́ wá sí ibi nìka so ìzà kò sí ìtọ́lágbà ẹwòye sí tó bá mú wá ní dẹ̀lílù ni so èyàn bá ìgbọ́n níbi pé wọ́n sàdá fún kèfèrí àtàn kèfèrí ẹ sọ ni ìdú ni mizal fi àlàyé sí àmọ́ mizalu rẹ̀ wọ́n dẹ̀ ni pé wàbílẹ̀ amdila yatabayyan al-ashya pẹ̀lú àwọn examples ní bá mú kalẹ̀ àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ tí èèyàn sọ yóò kílẹ̀ síyàn àwọn kan yóò kílẹ̀ síyàn gan so ti àbáyẹn fún aláráyé bí sí mọ̀ bó wá ní bàbá ò ti dẹ́rí báyá al-yahud wà nasọ́rọ̀ àwọn jù àwọn àgbẹ̀ pé báyá ò ti mọ́ta aládìní lórí ẹ̀sìn rẹ̀ yẹn bàbá wà ní pé ọlọ́mbà foríjì kálà abadan àbóde sọ́bẹ̀ láyé ẹni tó gbọ́ kẹ́yẹ́ ni wọ́n kí ni ẹ̀fí ṣeré yìí so ìsàn bàbá ò lè wà pàṣẹ bẹ́ẹ̀ abadan so ti bí akálà tẹ́wà lọ ìmọ́jà padà sí bẹ́ẹ̀ mọ́ àti sàlẹ̀ pé ẹgẹ́ fún ẹlẹ́ta wúlò pé báyá gẹ́gẹ́ bí wọ́n ti wà níbi ìlú ọgbọ̀n mọ́ṣẹ́ ìdá mẹ́ kése fìdá ok kí wọ́n ṣe fìdá tó tẹ́lẹ̀ wọ́n ṣe ni wọ́n fún àmàlẹ́bí pé wọ́n kàn lọ kí wọn so tàbá ṣe tàzíà kẹ́lìmọ̀ kílọ́kọ̀ rẹ̀ fún àwọn tó jẹ́ kèfèrí bayat Islam ṣe bí bálọ kí wọn pé ẹ pẹ̀lẹ́ o kí ni máa níwọ̀n mẹ́rin ṣáré kò sí máa níwọ̀n náà so ìsàn èyí sí ara rẹ̀ wọ́n pé ẹ fún wa ní example pé kèfèrí wo náà sàdá fún àti ọ̀rọ̀ nǹkan sọ kálẹ̀ ìmọ̀ so ìyẹn àgbà wọlé kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ bàbá ìsẹ̀ ṣe bẹ́ẹ̀ a sì lágún olé ṣe bẹ́ẹ̀ gan so àlàyé díẹ̀ tàyẹ̀ sí lórí ìyẹn nìyẹn so ètò wá wà ń bẹ́ẹ̀ pé wọ́n sì wá sí níbi mọ̀lú nàbí náà hukumu kana gbogbo kí ní ẹwà hukumu kana ni kò sí kẹsẹ̀ hukumu kana ni so yíṣẹ́ àwọn lọ sí wà sí bẹ́ẹ̀ ẹ̀yìn náà mọ̀ pé kódà àwọn gbà pé àwọn tó jẹ́ pé bí àwọn tó ń gbà pé àwọn bídíà ni wọ́n gan afáwọ̀sùn náà gbàgbé wọ́n pín sí wà sí gan ẹ lọ dáhùn wà sí wọn so tó wá lọ wà sí ẹ tó pín sí mọ́lìd nàbí mọ́lìd nàbàwì tó dẹ̀ sàlẹ̀ fún ẹ ń bẹ̀ ẹwùjọ jí wọn ní sinabà ẹ̀mọ́m wọ́n mọ̀ sọ pé kò sí bàbá ní mọ̀sí àkọ́ mọ̀ sí wọ́n ti rí bá aṣọ lára ni n tó darí mọ̀sí ń bẹ̀ ẹmọ́sí tí ó da ẹgẹ́ mọ̀ pé àwọn afá kan bẹ̀ẹ́ pé wọ́n àyádà rẹ̀ náà tó yà afá sún náà tẹ́ ṣe ti bá rù sí pé afá ni wọ́n
àwọn tó bá wá tìrọ̀ mẹ́rin ní ìsìnkọ́ ṣé wọ́n ní tọ́gbà ilé ni kìí sa afá àti wọn nìkan lọ́mọ kéwù so kọ́nà bàtàlá kó ṣe àánú wọn so ètò ń dàbẹ̀ tí mo sọ bẹ́ẹ̀ nínú Islam wọ́n ní àjùsọ nínú tán pẹ̀pẹ̀ gan láwọn sàlámà jádàlá kama za'amtum antum tàbá àgbà fún yín pé ẹnìkan kó sí gbókí ní ìgá nínú Islam ẹnìkan sọ ara ìmọ́mù ẹnìkan kó sí gbókí ní ìgá tàbá àgbà bẹ́ fún yín kí ni àkídà bó ni àrísùn ṣe bá lò mata yóò azá gbáwọlẹ́ fún wọn ní oṣù bìjá ìgbàlẹ́ bá ń tẹ́ sí ó zírù níjọba ẹ̀sẹ̀ báyìí ní tí Islam olórí ẹ̀ ní àbíkílẹ̀ nǹkan gbà lérò tẹ́fi ṣe sẹ́ẹ̀ fún ní oṣù bìjá ní tẹ́fi mú kúmù pé má kírun má ṣe báyìí àtà dr wa Sharafuddin gan tẹ mọ́ràn wá níjò ní ipé o bí wọ́n ṣe gbọ́ fún ọ̀dọ̀ ọ̀dákára bá ṣàrọ̀ wọ́n sọ pé má wà bí ìyàwó mi mọ́ yàrá respect ti kúrò ọ̀rọ̀ yẹn kéṣáàdì nàbí gan kéṣáàdì nàbí ni ṣe wúzúrù bí jáàlì tó ti wà ń bẹ̀ ẹ ti lẹ́yìn ẹ ti jàró èèyàn láìsẹ́ wúzúrù láì fún ní ẹsùsì yẹn kan láì sọ pé bá lẹ́lọ́ tẹ́lọ sàlàífẹ́ nìyẹn báyìí ẹ lọ àtàtù já sí pé tọ́tọ́ òfin ní pé wo mú àdọ́ mi mọ́ bí mo ti mọ̀ sí nìyẹn ìgbẹ̀yẹngẹ́ ni pé kọ̀dì tabayyana lahu almaza ad-dalil al-burhan ẹ̀rí ó ṣe kí ni ó sì yàn sí kódà wọ́n ni mọ́ wàdó òun mọ́ mo ti nà mí rọ̀rọ̀ bẹ́ àṣẹ ìgbẹ̀gbẹ̀ ẹ̀lọ́lẹ̀ kankan rí dé o pé ẹ̀lọ ní ìgbà even ájúrù ń tẹ́jì gan inú kó síbi àgbà ara sí ájúrù rẹ̀ ètò orinlẹ̀ jùlọ lára fásitì gẹ̀gẹ̀ pé ká ní ájúrù yẹn yóò bá wúlò fún ìnìkan mọ̀ sílẹ̀ fún àjíkọ̀ wúlò fún ma ìsẹ́dẹ̀ nìyẹn tí ó fi mọ̀ mọ̀ rárá ń bẹ̀ tí mọ̀ kúsá kíyèsí tó gbé ọlọ́run níbẹ̀ fàdá kí fàdà díkírọ́ wọ́n fọ́ òmìnirin rí ànábì tó yẹ kìtọ́ bù yẹ lè nàbí sọ́dẹ̀ bá tó pa náà sínú rí ànábì máa rán àwọn mùsùlùmí létí ìtàn mọ̀tẹ́lẹ̀ ìran létí ọmọ tó rán létí ẹ̀ tó gbé ìsìnrántí rẹ̀ fún ọyẹ yóò wúlò fún wọn ní gbogbo gbà tàbá fi gbogbo ẹ̀ ká ní ọba ti pé ẹni tó sáájú fún yìí kò tó lọ nígbà náà ti ẹni tó padà máa ṣe fún kó lè bá jẹ́ kẹ́ni kó lè bá jẹ́ pé yóò ṣe kẹ́ni yóò mọ̀ nípa sísí yẹ wọ́n sá níwá náà ẹ wá fi ẹgbẹ́ tí àwọn imam ní pé àwọn ni wọ́n lé kò ní ọjà gbó níbi ẹ̀wọ́dà wà búṣọ̀ náà ni pé ká máa wádìí ọmọ dájú ká tó máa sọ ìdájọ́ lórí ẹ̀ tí wọ́n lé ìbìrìká wọ́n sọ ìdádá wọ́n kàn ní ẹmọ́ lọ kí ló ṣẹlẹ̀ yàtọ̀ sọ rẹ̀ pé ní prógrámù tó ti mọ́ wá wọ́n sọ fún báyìí pé bàbá ìmọ̀ wọ́n náà bú ṣùrọ̀ wà prógrámù rí sí wa akọ̀dẹ̀ sí tẹ́mọ́ sí lálẹ́jọ́ ìjọwọ́dẹ̀ sí tán wálẹ̀ kan yẹn àbẹ́bẹ̀rẹ̀ tó wáyẹ̀ ẹ̀tọ́ wo wọ́n ti bí wọ́n sọ̀kalẹ̀ wọ́n ti tàà ń zára bí wọ́n sì sọ̀kalẹ̀ lórí mọ̀kọ́mọ̀ tí wọ́n wáyẹ̀ mọ́ padà wá síbẹ̀ tó fi lẹ́yẹ̀ tí ọba sọ̀rọ̀ dákọ̀ ẹjẹ́ ká mọ̀ wá tí rí ọmọ ìyá kan tó ní no sound kí ni ya. so mo ti bọ́lá sí lọ́nà pé wọn wá wúlọ́ àbúṣe lọ rí àbàdà wọn wá rí so ìgbà tí wọ́n wá dé ìjọwọ́ ẹ̀sẹ̀ yẹn wá rí so ìgbà tí wọ́n wá dé tó wá wọ́n pé ẹ̀yìn tẹ́ lo mọ́sídìí o bẹ̀ látọ̀ rẹ̀ ọ̀dà tó kẹsẹ́ ìrẹ́ká o wọ́n mọ́ àti mọ́sálásí àwọn mọ́sálásí tún bẹ́ẹ̀ ni wọ́n ti múlò bẹ́ẹ̀ ni gbogbo ẹwà rí wa tọ́dẹ̀ owó dá wà búṣùrọ̀ ní ìbá mọ́tìlì tó kú ọ̀nà sínú tọ́dẹ̀ ẹgbẹ́ wa Dr. Sharafuddin àbísọ̀ ọlọ́wàrọ̀ kí wọ́n yọjú àtàbíkọ́ kọ́lẹ́tà àbí so wọ́n dẹ̀ ní wọ́n yọjú wọ́n dẹ̀ kọ́lẹ́tà èyí sì kéré níbi láyé rẹ̀ o èyí kéré ní ayé rẹ̀ wọ́n dẹ̀ pé àtọ́wá ti rí bẹ́ẹ̀ àjẹ́ pé ẹmọ̀fọ́ mọ́ra yín kò sí bí ètí ṣe bẹ́ẹ̀ kódà máa lè fún ní example wọ́n wà lára ọkàlùkù náà ṣe bí àwọn ọmọ kírun ní àwọn mọ́sálásí àìmọ́ mọ́sálásí tó já sí pé ẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ báyìí kò sẹ́ tó lè ṣe mọ́mù lórí mọ́mù mi ṣe bí bàbá ìmọ̀mù kírun lẹ́ẹ̀ dọ́kítọ̀ níjọ́ tó lọ sí alcohol yẹn níjọ́ tó lọ sí alcohol Wednesday níjọ́ tó wá kó wá sí sáwọn ọ̀rọ̀ ìní wọn lọ bọ́ ní lẹ́kṣọ̀ yẹn níjọ́ Wednesday yẹn wọ́n tó dó lẹ́yìn dr kírun kúrẹ̀ yìí gan ẹ̀lẹ́gbà kúrẹ̀ nínú tá mọ̀mọ́ ṣe kàwà ẹja filẹ̀ kúrẹ̀ nínú tá mọ̀mọ́ tó wọ́n ṣọ́ọ̀fù gẹ̀gẹ̀ bizati ni pé kò sẹ́ni bọ́ọ̀dì láyé ní wọ́n mọ́sí wọn níwà kí bàbá dọ́tọ̀ wọn á níwọ̀n tí tètè jáde ẹnìkan wà gbẹ́rù dúró kò lé sẹ́ láyé
bàbá dẹ̀ dúró pẹ̀lú tẹríba wọ́n dẹ̀ kí lẹ́yìn wọn kò sí wàhálà so ìsàpẹ̀lú tó lọ síbẹ̀ yẹn ṣe bí níjọ́ náà agbọ́pọ̀ mọ̀ yá kan náà ọlọ́fẹ́ lókun wọn létí pé kí wọ́n ṣe kẹ́ni kí wọ́n ẹgbẹ́ bàbá ti jẹ́ kó pé wọn bí wọ́n pè wọ́n náà pọ̀dẹ̀ sọ̀rọ̀ ìwá ó pé torí kórìíra yẹn ilẹ̀ wá fi yẹn kúrò láàkúrí bẹ́ẹ̀ bá tí wọ́n yọjú èyí kí láàyè ayá rẹ̀ yẹn náà bí tó ká bọ́ọ̀dé so lórí ẹni tí wọ́n ti gbọ́ àṣẹ rẹ̀ rules and regulation rẹ̀ wọ́n lè decide náà pẹ̀lú ẹ̀kọ́ sábúrú so yẹn ló wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbi ọ̀rọ̀ bàbá ìmọ̀mù sí ọ̀rọ̀ tó wọ́n mọ́ sọ mìíràn ọ̀rọ̀ pé àwọn bàbá ìmọ̀mù ní àwọn gba bàbá wa dókítà ní àfà kúrò bàbá wọn fi kún pé àwọn ni wọ́n gbà á lọ́mọké ó ti yá ìṣe máa ràn lẹ́tọ̀ àwọn ìdè máa ní lẹ́tọ̀ dáadáa pé bí àṣàfà wa so wọ́n lẹ́kì wọn ò sì ìdùnmọ́ sí wọ́n sì wọ́n pọ́nlé gbogbo bá wọn pọ́nlé so ìzà ẹ̀dẹ̀ nínú àṣìṣípọ̀ kan náà bẹ́ẹ̀ tó máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni wọ́n ti gbọ́ ní tó máa sọ pé àwọn agbá láàfà mọ́ gbà lọ́wọ́ kí sẹ́ni tí ọ̀bà gbá wọn láàfà ní ọmọ sọ̀rọ̀ báyẹn ẹlẹ́ẹ̀kejì kẹfì mọ ẹ̀sáǹpù rẹ̀ níjọ́ tí gbogbo kéèsì tó ṣẹlẹ̀ tí Dr. Asoro láti wò tí wọ́n wá sọ́kùnmọ́ sọ pẹ̀lú bàbá imam láti sọ àlàyé láti yanjú gbọ́ ọ̀rọ̀ tó ti gbé dọ́kọ̀ tẹ́lẹ̀ pé àwọn bọ́ báyìí o tó mẹ́ni wà ń bẹ̀ ṣe Rashid wà ń bẹ̀ abẹ́mọ̀ ṣe wà sọ̀rọ̀ díẹ̀ wà ń bẹ̀ kàmà yàkọ̀ kan wà ń bẹ̀ ṣe kálí wà ń bẹ̀ kọ́kọ́ mẹ́ni wà ń bẹ̀ tí wọ́n lọ dọ́kọ̀ Al-Medina dọ́kọ̀ mọ̀ jáde sí wọn wọ́n ti fẹ́ ṣàkóso èyí ń gẹ́gẹ́ lọ́dọ̀ àwọn òkú ni ó sì yanjú ẹ̀ ẹ wá dé lónìí yí pé àwọn bàbá wa tó ń gbìyànjú dáadáa yìí àkóso yìí àwọn ọ̀lẹ̀ wá lẹ́fí tí pé wọ́n sì báyìí so wọ́n nífẹ̀ẹ́ lọ́tọ̀ wọ́n láì sọ́mọ́ta mú wáyẹ wọ́n sì kéne wọ́n sì dúró tí wọ́n tó tàn bá nífẹ̀ẹ́ wọn ni alcohol tí wọ́n lọ òun bọ̀ tó bá nífẹ̀ẹ́ wọn ni ìpàdé àtọ́ ni wọ́n lọ wọ́n yẹ kí mọ́mù lọ wọ́n kà àkóso kí wọ́n yá mọ́ kúrò ní ìjọ èmi wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ lọ́fíìsì kan bá wọn lọ sí program Nàìjíríà ni bàbá ní kúrò àtàwọn bá dé bẹ̀ tí lọ́tọ̀ bá sọ wípé àbí tí wọ́n bá mọ́ pàdé dọ́kítọ̀ tí bàbá tó bá tọ̀ ń bá yẹn náà pé lẹ́nu bàbá wọn sọ bàbá ní pé yọ́ya ìyá Yunus jókòó bẹ́ẹ̀ àwọn jókòó ìyá Yunus dìde àwọn dìde pé láàrín gbà pé á dọ́tọ̀ ṣe yìí di aṣáájú mi ni wọ́n èmi wà ní gẹ́gẹ́ mú fíjì àmìgbọ́ ìlú tó bá sọ báyìí pé tó wá pa àwọn lọ́kọ̀ pé Yunus jókòó àwọn jókòó Yunus dìde àwọn dìde látara àkóse so yíza ìyẹn níbi abara màámọ́lá dókítọ̀ pẹ̀lú bàbá ìmáàmù nìyẹn wọ́n màámọ́lá wọn ọwà tó yíba dáwọn sí sí wọn àwọn ní wọ́n lo pé ìṣesí wọn tí wọ́n ti rí kí wọ́n bá wọn wà pàásì tí wọ́n fún wọn ní sóbì tàwíl tí wọ́n lè fún wọn ní sóbì jáàlì tí wọ́n lè lọ gbìyànjú láti ṣe wá sí fún wọn bẹ́ẹ̀ àwọn ẹ̀sìkísìsì tí wọ́n sì fún ọláwọ̀ àlàyé lórí ẹgbẹ́ ẹ má ṣe báyìí a mọ̀ ṣùgbọ́n láàájẹ́ tó dàwà gan ààrí tí ẹ̀kẹ́ sí tó dàgbò ológun sọ gan òun rí sí ẹ̀kẹ́ mọ̀ sí báyìí a sì dá ilé kan ẹ̀sìn ẹ̀kan ẹ̀sìn fọ́ òkú jáde sọ́nà kan máa sí bẹ́ẹ̀ láyà ń bẹ̀rẹ̀ létí rẹ̀ tó nígbà ní fi àjí àwọn èèyàn kan o àtàyè bàkásá fún lọ́sùlà títà gbogbo ti òjìjẹ́ ìsẹsí wọn bá jẹ́ mọ́dá Islam mọ́dá sọ́tà pépè àkídà àtàkùnrin àkídà sálàfù mọ́dá jù ẹni yẹn náà pé o lè lẹ̀yẹ o lè sọ pé lẹ́sẹ̀ lẹ̀yẹ o lè sọ pé bẹ́ẹ̀ ẹni báyìí lẹ̀yẹ tí tóbi fún ní àwọn àlàyé lórí rẹ̀ àyàfi tó bá clear sí lójúkù tí kú fún ìbá ti bàbá wà so yíza mamala kan wà tó yí bá ní so èyí tá a rí níbi àwọn àlámọ̀rí yẹn ní sókè nìyẹn so yíza mo tá wá sọ yìí tàbá tó ló súnmọ́ ọ̀rọ̀ mọ́kà ìlànà mi tó ẹgbẹ́ tó láti wá ń bẹ̀ bẹ́ẹ̀ àṣejù wá ń bẹ̀ nínú ṣàìtọ́n látọ̀dọ̀ ìṣòro ti wá o tó wá sí ilé bẹ̀ nínú ńlá fún wa tààlà ó fi yìí sí àkọsí sí gbogbo wa kọsànù wa wọ́n bọ̀ bàbá imam ṣùgbọ́n wọ́n tí wọ́n sọ kalẹ̀ yìí níbi àwọn tẹ́bí kan wọ́n níbi àwọn kéèsì mọ́ní àjẹ́ fi dá ẹ̀jẹ̀ àbòwò ìlà lẹ́lẹ́dẹ̀kọ́dì rẹ̀ tó wájá sí pé fẹ́ gbà pé bídíà náà ní láti bàdá ẹmú ọ̀nà tó jẹ́ bídíà wà káwá sàlàyé rẹ̀ gẹ́gẹ́ káṣà wọnú ọ̀rọ̀ gẹ́gẹ́ káṣà wọnú kí gẹ́gẹ́ pé bẹ́ẹ̀ tí ń sa àwọn aláìjọ ìbẹ́ ìdájọ́ ìbẹ́ àkẹ́sì kan yìí bó sí lélẹ̀ bó sí lélẹ̀ káwá sàlàyé ẹ̀gẹ́ tó jẹ́ báyìí àwọn arìtí ẹ̀ tó mímọ̀ ni àwọn ẹ̀sìn pé tàbí sọ yìí náà ẹ̀rí pé àṣàlàyé tá a fáwà lórí ẹ̀ nípa mímọ̀ náà wọ́n máa tààdà kó sàgbé mímọ̀ fún ẹ̀kọ́ wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khairan jasa ọlọ́mọ àṣàyẹn ní ẹ̀sìn olóore àwọn òpé tó pọ̀ jù nínú àwọn alámọ̀rẹ̀ wọn náà ni àwọn afáwà Abbas
Yusuf Arawami onídẹ́wò. Torí mọ́lẹ́kọ̀ọ́ kan. Onídẹ́wò. Ẹ máa ṣe àìtí tí yóò wọlé wa. Àfáwà Abbas Yusuf Arawami onídẹ́wò rẹ̀. So àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé ìjẹ́ bá wa yẹjú yẹn. Ẹbí àti ọ̀síwájú. Àfáà ni Dr. Sharafu jẹ́ fún wa. Ọmọ kí ó ní wá. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà àfáà ni wọ́n jẹ́ fún wa. So tí àwọn àgbọ́yé àìgbọ́ra-ẹni-yé bá wá ń ṣẹlẹ̀ láàrin àwọn àfáà méjì gangan, àwọn adájọ́ ọmọ kí ó agbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká bá wọn lò pẹ̀lú làákàì ká bá wọn lò dáadáa. Ọgbọ́n ọ̀jẹ́ yí pé àwa láti máa dá sáwọn nǹkan yẹ́ rí pé nínú ọ̀rọ̀ àfáà wa Nurudeen Al-Edawi ó hàn bẹ́ẹ̀ pé àwọn kankan níbẹ̀ tẹ́ pé láàrin dókítà sí ìmáàmù àwọn ni wọ́n ń kọ́ sí àwọn wàhálà kan torí pé àfáà Nurudeen sọ bí ọ̀rọ̀ pé àwọn lọ bá wà gbá ẹ má ti máa ṣe sànáwù ni pé ẹ ń sẹ́yìn ẹ má ti máa yin ìmáàmù yìí pé kíní o bàbá ẹni sùúrù tí wọ́n gbé dókítà ń gbà pé ìmáàmù sì ṣe lọ sí báyìí wọ́n ìsànáwù ẹ̀yìn tó bá wọn pé wọ́n ìsànáwù wọn torí pé ẹ̀yìn ń sọ ọ̀rọ̀ pé ẹ ti mọ kèèyàn níjọ́ àkọ́kọ́ táwọn lọ rí ìmáàmù balẹ̀ àwọn ìpè umọ̀ ni wọ́n tí wọ́n ní pé ẹ̀yìn ní the mind pé bí ìmáàmù ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ ti rí lọ́kàn wọn yí pé ẹ ti rí pé lẹ́yìn sọ̀rọ̀ pé ẹ ti rí pé umọ̀ ni wọ́n yẹ pé umọ̀ ni pé wọ́n ti ṣe ayáká wọ́n ti ṣẹgbẹ́ tó sẹ́ni ọba ti ṣẹgbẹ́ ẹjọ́ òpé ilé ìdíje àníná bàbá títí ń ṣẹgbẹ́ kankan pé kíní bàbá wo sì ṣẹgbẹ́ kankan. wọ́n sọ yàtọ̀ àgbọ̀ngbà pé mọ́ni àjìdábẹ́ sọ. mọ́ni àjìdábẹ́ ẹ wá wo tó bá jẹ́ sí pé àwọn dọ̀kítọ̀rù wa wọ́n wá súnmọ́ àwọn ìmáàmù dáadáa ìmáàmù wa rọ̀ gan wọ́n lọ́ ìjọba ń pa wọ́n sákèésì nínú ẹni tí wọ́n lè gbọ́ sí ẹnu ká wọ́n sọ pé má ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. ẹ pé wọ́n lè gbọ́. wọ́n gbọ́ tó ká bàtà jẹ́ kéékèèké yìí bọ́lá bá ìgbà kéékèèké yìí abágbádá àbárí mi ìlọ̀gẹ̀ pé ìmọ̀ nǹkan báyìí wọn ò ní ìwò pa kiri ẹwẹ́ ní ìfọ̀kán síta wọn lọ yìí ìmọ̀ mú wọ̀ débi pé àwọn kan ti lọ kọ̀rẹ́ tí wọ́n bí kẹrọ ẹgẹ́tì kẹrọ tí wọ́n ń ká yẹn kẹ́kọ́ kò sí ìwáyà fún ètí mọ́ mú ń ká o ṣùgbọ́n kẹrọ yẹn ó wò pé tó wà mọ̀ ṣẹ̀rọ̀ lọ́dọ̀ wa tó yẹ pé àwọn èèyàn wò bá kí ni ìmọ̀ mú ń ká lè yìí wọ́n sì lọ wọn lọ yìí wọ́n sì gbà kan wọ́n gbà níbi tẹ́mọ̀ pé nǹkan yìí wọ́n jẹ́ ni tí wọ́n wà fòdòdòdé abẹ́lẹ́ wọn bá nìkẹ́ ọlọ́run kó jẹ́ kárí wọn pẹ́ àwọn afáwà Dr. Sharafudeen Gbadebo ọlọ́run jẹ́ kẹ́ni tí wọ́n mú òfin gbogbo àwọn afáà wa ọlọ́run jẹ́ mi ń gùn dáadáa ìdí ń ṣẹlẹ̀ ló gbọ́n sọ láàrin àwọn afáà ìdí ògbó lọ́mọ ọdún máwọn ọmọ kí wọ́n lè àwọn afáà yóò ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ọdún àti ọ̀tẹ́yìn máa ń sọ yẹn pé Dr. Sharaf Ìmáàmù àti Dr. Sharaf ẹ sọ àwọn àfáà kan nínú àwọn àfáà Sunnah l'Ógbómọ̀ṣọ́ tó yẹ sí pé wọ́n ní àlákọ̀ pẹ̀lú. àti gbogbo wọn náà ní ọ̀dá gbogbo àwọn àfáà ti bẹ́ẹ̀ ní l'Ógbómọ̀ṣọ́ tó jẹ́ àfáà Sunnah gbogbo wọn náà wọ́n ṣe bídíà. ṣé gbogbo wọn náà wọ́n ṣe bídíà? tí wọ́n ń pa ṣe bídíà gbogbo àwọn àfáà yòókù ẹ̀yẹ jáde sọ fún wa pé àwọn yòókù kò sí èdè dùn wọn ní Ikhwanul Muslimin ni wọn. gbọ́dọ̀ ti pé mufti ní Ikhwanul Muslimin. so ọ̀rọ̀ ti tán gbogbo àwọn yòókù náà Ikhwanul Muslimin ní kọ́nà kó sáà lẹ́nu kọ̀ọ̀kan wa so kọ́nà kó síjú àlówó wa àwọn afá àtàbà sọ̀rọ̀ ní ọlọ́run dá kọ́mọ́sà bá sàlékún wọ̀nyí gbogbo ara ní àtàràtà mẹ́rẹ̀ dájọ́ rẹ̀ kiri náà gbogbo alárí fáyídà mú bẹ́ wípé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ aláìmọ̀kan ọlọ́run bá lè kẹlá kó sí afẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.